kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò já lè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kà kò já lè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò já lè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. My brother. Good. Junior. My dear, I'm Laulu. No. Ìkà burúkú ni ẹ́. Ṣé ìkà tó ṣe? Ṣé ìkà tó fà? Ó fẹ́ mi tẹ́ bá yọ ọmọlọ́mọ jábì. Sọ̀rọ̀. No, why are you talking like this now? Mi ò fẹ́ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn now. Abẹ́rẹ́ pé ìkà ni ẹ́. Ìkà ni ẹ́. Èṣù ni ẹ́. Wo ìwọ ni ẹ kó wà lórí bíbá kó máa ṣàìsàn kó kó dànù. Lọ́dẹ, má dà sí. Mo ní kó stop gbogbo nonsense tó ń sọ yìí kó dá sí. Case. What kind of start of the case? No comment. So we heard that you want to be the next brother. Well, is there anything wrong in becoming a governor? No, sir. The case has been concluded. We are arresting it. So, Kábíyèsí, gbogbo yòókù dẹ̀ di Junior. Ẹ kú oríire o. Ṣùgbọ́n ẹ má dùnnú jù because this is just the beginning. Ní jáwọ́ náà rẹ̀ náà. Ẹjọ́ yìí ó sì máa dé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Bẹ́ẹ̀ni. Ẹ lè gbé lọ sí ilé ẹjọ́ kò tẹ́ anybody lọ́rùn anywhere in the world. Torí pẹ̀lú òun nǹkan ò tiẹ̀ lè mi àwa náà. Mo bá rán yín létí ọjọ́ òní nígbà kan bá kó ṣẹ̀gẹ́ṣẹ̀ bẹ̀bù mi lọ́wọ́. Wọ́n á kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí àwọn dáadé ẹ̀ lọ́wọ́. Kábíyèsí. Àrírà. Junior. Má jẹ́ ká dúró jù torí case táwọn bá mú wa tó bá lè yí tiwa lọ wọ́n lè dig out evidence tax space rárá. Ibi nǹkan tá a gbà wọ́n fún yẹn àbí. Àbí ẹ̀rù ń bà ẹ́ ni. Ẹ̀rù kẹ̀ ẹ jẹ́ àpáyé tì. However, ṣe irú obìnrin yẹn and underestimate them. Àwọn òbí mi dà? Wọn ò ní pẹ́ dé. Ẹjọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ní dààmú. Ẹ bá ń tọ́jú ọmọ yìí ẹ dákun. Ọ̀dọ̀ yín náà làánú ẹ bá ń tọ́jú ọmọ mi yìí. Ẹjọ́ nítorí Ọlọ́run ṣe mí láàánú. Ọlọ́run ẹ ń bò láti àṣẹlẹ̀ yìí sí. Ẹ pẹ̀lẹ́ o.
ní ṣàìsàn o tí ó jù yín lò ní ṣe yín o ọlọ́run ọmọ tó bí lọ́ba o àwọn rírú rẹ rí o ọlọ́run ó fún yín lálàáfíà o ǹlẹ́ o àti bá a ṣe lè náà sí láyé ọlọ́run kọ́lọ́run ṣàánú ẹ pẹ̀lẹ́ mo tó yìí kan tó jù kan lọ kọ́lọ́run ṣàánú ọlọ́run ọmọ ṣàánú o ọlọ́run ṣàánú o. Wá kí ni gbogbo eléyìí náà gbogbo yín ń fò ṣáwọn jẹ́ ninja ni àbáwọn jẹ́ Superman gbogbo yín ń fò what's all this. wọ́n lè sọ pé tòótọ́ ni fíìmù ọ̀hún gbádùn náà ni gbogbo ẹja rí. so ìyẹn túmọ̀ sí pé wọ́n lè máa purọ́ fún wa rí imagine gbogbo yín ń fò. ẹ ti ń retí call chairman àbí. Chairman. ẹ ti ń retí call chairman. Ta ni chairman? Steph. Kí ló ń sọ? Wá jà mí ní sùúrù náà kí ló rí lára máa yẹn náà kí ló rí lára arúgbó yẹn náà kí ni irú arúgbó yẹn lè ṣe fún wọ Steph èmi ká tí mi ò lè ṣe fún ẹ. ṣé ìwọ náà ló sọ pé arúgbó ni báyìí tó fi ń bọ́ dà. ṣé owó ni àbí jẹjà jẹ́ ká gbówó lọ́wọ́ máa yẹn jẹ́ ká gbówó lọ́wọ́ arúgbó yẹn jẹ́ ká jayé jẹ́ ká gbádùn ara wa jẹ́ ká jayé Oklahoma ká jayé Miami kò yẹ. èmi ò lè ṣe èmi mi ò gbé. Are you joking, Steph? Kò sẹ́ni tẹ́mi ẹ̀ ò gbé o. You understand? Kò sí ẹni tẹ́mi ẹ̀ ò gbé. Bọ̀ síbẹ̀síbẹ̀, wọ́n máa ṣe náà ni. Ibi tó máa ti mọ àwọn tó bá fẹ́ ṣoríire tipátipá nìyẹn. Emekus. So jìbìtì lórí rate here. Well done, sir. I dab for you. Jìbìtì báwo? Ṣé o fẹ́ mọ̀ pé mo ṣe jìbìtì ni? Beside, Janjai, bàbá yẹn, cash wà nílẹ̀, owó ti pọ̀ jù. Ó wà pẹ̀lú àwọn Dangote, pẹ̀lú àwọn Adenuga, click kan náà jọ wà. So kò lè mọ̀ lára. Wọ́n ọgbẹ́ni mi ò ṣe jọ. Steph, má sọ fún mi pé o ti ń fall in love. Ṣẹ̀ṣẹ̀ wà ní tí n bá ń fall in love. Oh my goodness. Kò possible. Why? Kò possible. Steph mi ò lè fall in love pẹ̀lú arúgbó yẹn man. Ṣé òun mi kan tí nọ́ọ̀sù wà nílẹ̀? Steph ó rántí nọ́ọ̀sù. Steph tiẹ̀. Tó bá ti ń tọ́jú mi kí ló máa tà? Ṣé ò ń ṣeré ni? Wá Janjai. Má surprise tó bá di ọjọ́ kan. Wà kọ́ gbọ́ pé máa yẹn ó ti tibẹ̀ fún side ẹ̀, ó ti wà pẹ̀lú àwọn ọmọ ṣáńkọ àwọn ọmọ píníṣín kan tó yẹ pé ó ń ṣàṣìra bára. Kò yẹ. Má wá surprise o. So mo fẹ́ kó mọ nǹkan tó ń ṣe o. Bàbélé, ẹ ṣé gan. Ẹ ṣé púpọ̀. Jẹ́ kọjá yẹn dìnnà. Steph. Fẹ́wọ̀ TV. Bọ̀rọ̀kìnní. Hello, mọ́mí ẹ káàsán ma. Kọ́kọ́ mi, lọ síbi iṣẹ́ ni. Owó, ọkàn rẹ̀ mi jàre ní ọ̀rẹ́ mi jẹ́. Ó ṣe pé mo ṣe èṣù yẹn ló tún fún ọ ní problem. Ta lè ṣe? Ó tún bí, àbí ò fẹ́ kí anybody rí ègbò lójú ẹ̀. Mọ́mí ẹ fọ́ ní ṣá, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Bó ṣe sọ ní last time náà nìyẹn tí orí ẹ ní Wednesday
Oh, mommy, ma worry. Ó tiẹ̀ ti ń better I think. It's getting ó tiẹ̀ ti kò kí ń burú bí tẹ́lẹ̀ mọ́ jàre. Take care of. Má tọ́jú ara mi ẹ ṣé. Ẹ bá mi kí daddy. Daddy. Alágbára ló pè é. Kí ló tún ṣẹlẹ̀ o? Wọ́n yìí máa wò tiẹ̀. Ẹ̀yin àtọkọ yín ṣá. Ẹ ṣáà take care ara yín. Kò sí wàhálà ẹ ṣé. Ẹ ṣé gan ni ma. Sókè. Fẹ́mi. Hello Fẹ́mi, báwo ni? Mi ò wá o. Ẹ̀yin wá fi èmi nìkan sílẹ̀ níbí kí n máa dá ṣiṣẹ́ àbí. Má worry o lè kú. Pẹ̀lú àwọn patients tán pọ̀ burúkú níbí. Àwọn tó kù ńkọ́? Wọ́n kúkú wà, ṣe ni gbogbo wọn kàn ń fà bí ìgbín. Anyways, ṣé wà okay? Ó mú wa okay jàre. Mo kàn ní kí n rest díẹ̀ lẹ́nu mi jàre. Okay, a máa sọ̀rọ̀ later nìyẹn. Ẹ jẹ́ kí n sáré lọ dá gbogbo àwọn patients tó ń fojú burúkú wò mí yìí lọ. All right then. Take care, ṣùgbọ́n. Kò sí wàhálà, ṣé? Ta ló pẹ́ lẹ́rìn? Nobody. Ibo ló lọ? Come on, jump! Come on, one! Now, come on, jump! One, yeah, now 1, 2! Now, let's go, 1! Come on, come. Short it. Come on, come back here! Double up for me! Come on, let's go! Jump! 1, 2! Jump! Ẹ̀gbọ́n. Allez! Ẹ ti change coaching method yín o, kí ló ṣẹlẹ̀? Yes. Now, kí ló bá wá. Come on, let's go! For me, come on! Are you sure you are fine? Ṣé nǹkan tó bá wá nìyẹn? Okay. Jump! Actually, nǹkan tí mo bá kọ́ yẹn. Allez! I came for something else. Báwo ni? Tí n bá pè ẹ́, o mọ̀ pé ó yẹ kó wá rí mi àbí? Má bínú náà. Mo busy pẹ̀lú àwọn cases kan tí mo ṣe ní pé. Tẹ́lẹ̀ nǹkan. Nǹkan tó máa ń sọ nìyẹn. Every time ló busy. Ìwọ nìkan ló busy. Susan is a toy. O lè pè anytime. Ó dẹ̀ máa dá ẹ lóhùn bí ajá. Susan is a dog. Wọ́n máa pèrè ẹ lórúkọ náà. Stop ẹ̀ o kì í ṣajá. Ìwọ kò mọ̀ pé kò easy. You know I have a girlfriend. Ọba méjì ò lè sí láàfin. Ó mọ̀ pé kò possible. Ọmọ ọkọ Susan. Má jẹ́ kí n ṣe yẹn. O need láti ṣe yẹn. Junior, o need láti ṣe yẹn. O sì ti ń pè yín àbí? Ẹgbẹ́, ṣe báwo lẹ mú? Mọ́mí mi ò lọ sẹ́. Mọ́mí àní mi ò lọ sẹ́. Mọ́mí mi ò lọ. Wo Fẹlá, mi ò ráyè gbogbo eléyìí o. Àti mo ìwọ́n tá a máa ná lé ẹ lórí. Ó tún sọ kí tún mú iye kan wá. Mọ́mí èlò ló fẹ́ nà yín. Nǹkan tó ń ṣe ọmọ ìyá yẹn lè máa ju malaria lọ́nà. Ìwọ ni dókítà àbí? Àwọn doctors gan sọ pé wọ́n mọ nǹkan tó ń ṣe. Wọ́n mọ irú test tó máa ṣe fún wọn, mọ irú oògùn tó máa lò. Wo Ọlọ́run gbogbo àpapọ̀. Let's go. Mọ́mí, ọmọ yìí ò deserve nǹkan tó ń ṣe mọ́. Kò deserve ẹ̀. Ṣé wọ́n ló deserve tiẹ̀? Mọ́mí, mo sọ pé mo fẹ́ gbẹ̀bọ̀. It was my choice to make. Ọmọ yìí ò mọ nǹkan kan náà. For all we know, ó lè máa secure fún nǹkan tó ń ṣe mí náà. Ó lè jẹ́ pé ikú ló kúkú báyìí. Will you shut your mouth? Ó ní kúkú kankan bí ó ṣe yíyẹ. Kò síkú lójú ẹ. Mọ́mí ẹ ṣáà sanwó ọmọ ẹ. Ẹ jọ̀ọ́. Please. Please. Please.
Mama, ẹ tẹ̀lé mi. Àwọn ọlọ́run ní fi nílẹ̀ ẹsẹ̀ ojú òní sí ìlú ọmọ yín náà gbà fún ẹsẹ̀ o ẹ̀ ní dààmú. Àwọn bọba jírò àti ìyálóde wọn wá rí mi lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn. Èmi dẹ̀ ṣàlàyé fún wọn pé the sensible thing oníwé ká gba nǹkan tí kábíyèsí fẹ́. Ṣé mọ̀ pé ẹni tó bá mọ̀ wọn ara ẹ̀ òun ló máa ń lu ọpọlọ ẹ̀. Ìgbà tí mo dẹ̀ sọ fún wọn, wọ́n tutọ́ sókè, wọ́n fojú gbà á, wọ́n ní èmi ò ṣiṣẹ́ tó yẹ kí n ṣe, èmi ti dalẹ̀ lù ú, èmi ṣe kinní kan ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi. Ní tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ẹ jọ pẹ̀lú gbogbo ohun tí mo sọ lẹ̀ yín sìn, ṣé nǹkan tí mo ṣe yẹn ṣó burú jù ni? Àjẹtì ẹ gbọ́ nǹkan tí mò ń sọ látara ẹ̀ sọ̀rọ̀ ni. Àní ṣé nǹkan tí mo ṣe yẹn ṣó burú jù ni? Àjẹtì. Ṣé gbogbo nǹkan tó yẹ kó ṣe ló ṣe? Gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni mo ṣe, mo gbìyànjú alọ ministry competition everything. O dẹ̀ make sure pé o ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. I did everything I could. Then kí ló wá fẹ́ para ẹ fún? Mo ti rò pọ́rọ̀ gidi ló bá wà ní. Àjẹtì. Ṣé nǹkan jókòó kí n máa wòran ni? Ṣé bọ́ ọmọ ìlú ilẹ̀ yìí? Oui. Ọmọ ìlú yìí ni mo jẹ́. Yes. You see? Ká fi ẹyin sọ́wọ́ ọ̀tún. Ká fi ẹyin sọ́wọ́ òsì. Ká wá fi ẹyin rìn láti Ìsẹ́yìn lọ sí Ìyìn Èkìtì. Ẹni tí ò ní fi ṣẹ́yìn ni kò ní fi ṣẹ́yìn ni. Come on. Double up. Come on. 1, 2. Bọ̀rọ̀kìnní. Orí ẹ̀ ti pé àbí? I apologize. I'm sorry if I gave you the wrong impression. I mean, there are some things I didn't make you understand, but I'll let you know where I'm at. We love you, ALADUN. More than anyone. You see, Susan, you're a very beautiful woman. There are men out there that would take you in a heartbeat. Àwọn ọkùnrin gidi tó wọ́n ta. Jáde kúrò nílé mi. Jáde kúrò nílé mi. Mo ní kó jáde, ó ya wèrè ni. Jáde! Aha. Wo ọmọ yẹn ti tó pé wọ iná sàkúlò. Àbí? Ọkùnrin ti dé nìyẹn. Àwọn ọmọ sí máa ń pẹ́ dàgbà. Ojú kan náà la máa wà ní tó máa dàgbà wọn lọ. Àbí o, tẹ́rọ ọmọdé yẹn. Tí n bá ń wò báyìí. Ó rán mi létí ẹ̀ nígbà tó wà kékeré. Ṣé ẹmọ kan tó tiẹ̀ interest mi ni pé àti rìn àtohùn exactly bákan náà gbà tí yàn pọ̀ báyìí ni junior gbá lọ́mọ yẹn. Gbogbo àni máa ń sọ fún every time. Talking about Junior now. Ọmọ náà máa yé tẹ̀ mọ́ mi létí pé ó yẹ ká ṣe full auditing kó tó di pa ṣe next handover. Ṣé o need ṣá? Èmi ọmọ bí tó ti rá ìdí àyẹn bẹ́ẹ̀ kò yé tẹnu mọ́ ṣá. Ẹja ṣe. Bẹ́ẹ̀ ká ṣe. Let's audit. Kí ló take wa? Ẹja ṣe. Let's audit. No.
Doctor. Doctor. Mo rí pé ẹ̀ ń gbádùn ara yín níta. A ò gbádùn ara wa. Ìjọ̀gbọ̀n ló ń ṣe. Ìjọ̀gbọ̀n wo? Àwọn mi ṣe bẹ́ẹ̀ mi lè ń tì. Doctor. Ẹ jọ̀ọ́, ṣé ẹ ti gẹ̀ẹ́tì nǹkan tó ń ṣe ọmọ mi? Not really. Not really. Mo ti wo result àwọn CT scan yẹn, but mo ti rí àwọn changes kọ̀ọ̀kan. Hello? Irú erékeré wo ló rò pé ń ṣe yìí? Ọ̀rọ̀ ń ṣe erékeré. Serious bí Abasha. Mo ti rí gbogbo pictures tó wà lórí fóònù ẹ̀. 6 ni wọ́n. Èmi ní 20 bí báyìí. Emeka. Kí ló ṣe lè fún? Kí ló dé? Kí ni mo ṣe fún ẹ? Sọ fún ẹ pé ká gba owó lọ́wọ́ arúgbó yẹn, arúgbó tó ń ṣàì síra bára yẹn, ó ṣe bí kíní wo èmi need owó tó bá need owó èmi need owó. Emeka, kò tí yé mi. Mo need 5 million naira lọ́wọ́ ẹ within 24 hours. Ibo ló ti fẹ́ kí mi 5 million naira? Ṣeré àbí try me gbogbo ayé ló máa rí gbogbo ẹ. Good changes. Sherry, mo wish pé mo lè explain nǹkan tó ń ṣẹlẹ̀ fún yín gangan. Ṣùgbọ́n rate of progression àwọn growth yẹn ó wà very very rapid. Kí ló ń ṣẹlẹ̀ mí? Bọ̀rọ̀kìnní. Tá ń tọrọ àánú lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ọba nìkan láláàánú. Lẹ́nu tiẹ̀. So tẹ̀ mọ́ ẹ̀pọ̀ lọ́hùn wà. Kí ló ń ṣe ẹnu? What's wrong with you? Ọjọ́ kan, gbogbo ṣe máa ń sọ̀rọ̀ sí mi. Aṣọ ẹ sọ. Láolú, ìkànnì ẹ. Ló kẹ́ fi gbogbo yánpọ̀yánpọ̀ tẹ́ ń sọ síra yín sílẹ̀ náà. Ẹ jẹ́ àfókọ̀s lórí ara ọmọ tá rẹ̀ ò yá náà. Dá lóhùn ló mọ nǹkan tó ṣe. Tó bá ṣàtìrí mi báyìí, gbogbo ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ máa gbóná. Ó ti tó wọ̀ ni wọ́n máa náà. sọ̀rọ̀ sí. Mo ló tó ẹ. A ní kẹ́ jẹ́ ká bá ṣe jókòó ó yẹ ká máa gbàdúrà níbi káwọn ọmọ yẹn. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.